ẹ̀yin sọ pé mufti láwọn ti kọ́rọ̀ àwọn jẹ ẹ sì fẹ́ ká gbà pé wọ́n láwọn ti kó jẹ pé kò rí bẹ́ẹ̀ ẹ sì ń dìfẹ́ǹdì wọn pé ọ̀rọ̀ tán láwọn kó jẹ o mufti right èwo ní ká wá mú ẹ̀yin dìfẹ́ǹdì mufti nípa ọ̀rọ̀ ìrun kíkí èèyàn ń ṣe wáàsí lọ́wọ́ àkókò òun wá tó wọ́n lè máa bá wáàsí lọ kí wọ́n má pa wáàsí tì fún ìrun ó sì rí wo lèèyàn lè ní tó lè torí ẹ̀ pàrún tì ṣé wáàsí ṣe ń bẹ́nu ẹ̀ pé ìyẹn àtúnṣe ẹ̀sìn kan tó wá jùrùn lọ téèyàn sáré téèyàn so nírìn àjò tó fẹ́ ṣe kọ́sírù jámù láàrin zuri àti asiri àti magribi àti isa ọ̀rọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àìlájú ẹ̀sìn ilẹ̀ Yorùbá a sì ń fa mara wa lọ́wọ́ ẹ̀sìn sọ́dẹ̀rán tó ẹ̀yìn kan sì ń dìfẹ́ǹdì mufti lágbègbè àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀sìn ni wọ́n ti kó jẹ sọ pé ẹ̀yin ló lè dìfẹ́ǹdì ń pa atari àjà mẹ́rìndínlógún kìnnìkà mẹ́rìndínlógún ẹ mọ̀ pé yẹn tẹ́ẹ̀bà tiẹ̀ jí yẹn sí ní kọ̀rọ̀ bọ̀tì èyí tẹ́ ẹ mọ̀ pé ẹ lè lọ mọ́ tó fẹ́fọ́ ẹ̀yin náà tẹ́ ẹ lè dìfẹ́ǹdì nítorí pé ẹ ní àwọn kankan tẹ́yìn náà ń ṣe wàlímà ẹ ní dìde kírun ẹ lè máa ṣe kó mọ ẹ ní dìde kírun ẹ lè lẹ́sẹ̀ mọ́wúlídì ẹ ní dìde kírun kọ́dà lọ́pọ̀lọpọ̀ wàlímà míì mọ́gíríbì àti ìsáì ní máa ń la àwọn jà ilé yìí ọmọ bójúmọ́ rárá àgbóyé ẹ̀sìn tí ọ̀lọ́ jìnnà tó yẹ kí kálukú wa ilé ìmọ̀ ráńpà ńlẹ̀ Yorùbá gan ká máa fi rún sátá kọ́dà bẹ́ẹ̀ bá tó wà ní ọlọ́mọ bẹ́yìn ká bá dìde àbíbi wàlímà táyì bá dìde pẹ́ fẹ́ lọ kírun wọ́n sì máa fojú wò kú òwò yín wàlímà Kùránì náà lẹ́lẹ́ kọ́ àwọn èèyàn ẹ wà torí pé káwọn yẹn má bàa lọ kẹlẹ́bà ló gbà lọ́wọ́ wọn eléyìí mọ̀ burú gan ẹni tẹ́ni ẹ̀ dọ̀ títí láti dìde kírun di nẹ́ra fún subhanallah ẹ wá ń dìfẹ́ǹdì mufti ẹ lọ wo orí TikTok ẹlòmíín ní mufti ráìtì èmi ẹ̀yin lẹ̀ kéwú dínà ẹ̀sìn ni wọ́n ti kó jẹ eléyìí tó náà kọ́mẹ́ǹtì Nurudeen Ibn Barara kí ló dé ó fẹ́ sọ̀pọ́tì mufti wípé mufti ráìtì lórí tá a bá ń ṣe nǹkan kan lọ́wọ́ tó gbé ìrun ẹ̀sìn ni wọ́n ti kó jẹ àdísì tó fẹ́ mú wáyé àdísì wà ní sọ́yí Muslim ó wà ní sọ́yí Bukhari àmọ́ ti sọ́yí Muslim ó sádà ju ti sọ́yí Bukhari lọ Ibn Abbas radiyallahu anhu wọn ló gba àdísì yẹn wá pé jama'a Rasulullahi sallallahu alayhi wa sallam àdísì ló fẹ́ fi sọpọ́tì mufti o wípé iṣẹ́ ẹ̀sìn kan bẹ tó gbérun ó ní àṣàrà sí jámù láàrin bayna zuri wala asiri láàrin ìrun zuri àti asiri wala magribi wala isa ó kí magribi àti isa iná papọ̀ ní raka méjì nìyẹn mẹ́ta magribi immediately ó kí isa bil Madina eléyìí wáyé ní Madina fi ghairi khawfin kódà kò sí pé ìbẹ̀rù kankan ẹ̀rù kankan ò bá kò sógun kò sí wala matar kódà òjò rọ̀ fi hadith Waqi'i qala qultu li Ibn Abbas ó ní mo sọ fún Ibn Abbas wípé liman fa'ala dhalika kí ló má nàbí síbẹ̀ ẹ̀rù ọba kò sógun kò sí kìníkan òjò ọ̀rọ̀ atẹ́gùn ọ̀fẹ́ òun ọ̀ràn dépò pé òun lágbára níbi pé tó fi ṣe jámù láàrin àwọn ọ̀run wọ̀nyí kọ́ọ̀l Ibn Abbas wá ní kay la yukhrijo ummatahu nítorí káwọn àjọ rẹ̀ má bàa jáde wá padà wọ́n wà lọ́dọ̀ ẹ̀ àwọn tílé wọn jìnnà ewu àánú tánàbí sàrásàlà ní pẹ̀lú àwọn sọ̀hábà yìí wọ́n sì mọ̀ pé àwọn sọ̀hábà yìí wọ́n máa fẹ́ wá kírun jàmá pẹ̀lú àwọn tọ́nà wọn wá jìnnà ọwá mú eléyìí wá fún wọn kó lè bá láti lè fìdí ẹ̀ múlẹ̀ mọ́ ń bọ̀ wá Ibn Abbas radiyallahu anhu ma wá ní in tó fi torí ẹ̀ sí nìyẹn àdísì mi wà tí Muawiya náà tún gbà wá ìsẹ́mọ̀ àdísì náà ni ò kílà Ibn Abbas ó ní má sọ fún Ibn Abbas Muawiya náà tún bí Ibn Abbas wá ní òun á bí Ibn Abbas pé má haroda ila dhalik kí ló má nàbí ṣe bẹ́ẹ̀ haroda an la yukhrija ummatahu ìtàn nàbí sanazana bẹ̀rù ni wípé wọ́n ti wá wọ́n jòkó lọ́dọ̀ ẹ̀ wọ́n jọ ń fọ̀rọ̀ domitoro ọ̀rọ̀ zuri tó ó sì jámù pẹ̀lú aziri látara pé àwọn tọ́nà àwọn jìnnà kan má bàa padà wá mọ́ láti lè fìdí ẹ̀ múlẹ̀ tábà lọ wọ àdísì yìí gan bó ṣe kọ́ tiẹ̀ yìí àdísì náà ni pé Ibn Abbas náà ló gba àdísì náà wá ó ní Ànábì sallallahu alaihi wasallam ó sì Ibn Abbas ní an Ibn Abbas jama'a Rasulullahi sallallahu alaihi wasallam bayna zuri wal asiri wala Ànábì sallallahu alaihi wasallam ṣe jamu láàrin zuri ńjọ́ kan àti asiri wal magribi wal isha àti magribi àti isha bil Madina min ghayri khawfin wala matarin fakila li Ibn Abbas ó ní àwọn bí Ibn Abbas pé kí ló máa Ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ ma haroda illa dhalika qala haroda an la yukhrija ummatahu kò fẹ́ kó àwọn jama rẹ̀ sí wàhálà àti tún padà wá padà
tán bá ti jáde o ká máa pa àwọn ti kírun magribi àti ìṣáì papọ̀ ká máa lọlé. Níbi zero hadisi yìí àwọn olùmọ́ni tahziru wa tarafuq bil muslimin kana min adhan nabiyyi sallallahu alaihi wasallam ìṣesí Ànábì sallallahu alaihi wasallam ní láti wá ìrọ̀rùn fáwọn mùsùlùmí má fara ní wọn wa qad arada nabiyyu sallallahu alaihi wasallam an yakhruja bi ummatihi min ad-dik ila sa'ati fi amri as-salat. Ànábì sallallahu alaihi wasallam jẹ́ wọn wípé karama ìnira ìfún pípẹ́ ìdààmú kó fàyè gbà wọ́n láti pé wọ́n lè kírú ẹ̀ láì jẹ́ kójú ọ̀rọ̀ láì sí lójú ogun. Wà fi asọ̀lẹ̀ hadith yóò Abdullah ibn Abbas hadith tí yẹ́rọ ibn Abbas Abdullah ibn Abbas gbà wá wípé radiyallahu anhuma ọlọ́run bá wa yọ́nú sáwọn méjèèjì anna Rasulullah sallallahu alaihi wasallam salla zuhri wal asr. Ànábì sallallahu alaihi wasallam kírun zuhri àti asiri papọ̀ ńjọ́ kan jami'a ó sì jámù ay salahuma ma'a mutawaliyatayn ó kírun méjèèjì tẹ̀léra wọn ó kí zuri ó sì kí asiri lọ́wọ́ kan náà ó kí ìṣáì àti magribi papọ̀. Wa qawluhu bil madina ní madina ay jama'a baynahuma wa huwa mukimun. Ànábì sallallahu alaihi wasallam sì wà nílé kò sí lórí ní àjò mukimun ni wọn kì í sọ ní àjò zumma qala fi ghayri khawfin wala zafari ẹ̀rù sì bá wọn tàbí pé wàhálà ń bọ̀ ogun kan bọ̀ ni wọn sì sí nínú àjò li yubayyina anna al jama'a bayna zuri wala asiri ó fẹ́ fi hàn fáwọn sọ̀hábà rẹ̀ pé ká ṣe jámù láàrin zuri àti asiri lam yakun bi ruqsa ala khawfi aw safari látara pé ìṣenírọ̀rùn tọ́lọ̀ ń fi tó fara dẹ̀wà o kò túmọ̀ sí pé bóyá a wà nínú àjò nìkan àbí a wà nínú ogun àbójò fẹ́ rọ̀ àbí atẹ́gùn fẹ́ láti fara dẹ̀ wọ́n pé a lè ṣe bẹ́ẹ̀ njọ́ mi ńgbà míì tí ẹ bá rò pé zuri tí ó ti tó bóyá èèyàn wá nídìí wà bí èèyàn fẹ́ máa lọ bì kan ńgbà míì èèyàn lè ṣe jámù yẹn papọ̀ pé ìgbà tí bá fi bọ́ sínú gósùlù asìlì gan ti tó jẹ́ kí méjèèjì papọ̀ kí n máa bá tèmi lọ. Àmọ́ eléyìí ọ̀gbọ́dọ̀ wá jẹjọ ojúmọ́ kó má bàa dà wá di pé ó nọ́mà. Eléyìí Ànábì sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà yìí. Eléyìí ó wá yàtọ̀ sí pé ká máa ṣiṣẹ́ kan lọ́wọ́ kápánu tì. In tó mú tọ̀rọ̀ tá ń sọ wá sí ti ń ṣe fún wọn tí ò dí wọn lọ́wọ́ láì ṣe jámù wípé ẹ wo kálukú yẹn máa lọlé ó ti rẹra gbàtàrà báyìí máa lọlé kí nígbà tó bá wù yín ó ṣe jámù nítorí pé ìpìlẹ̀ ẹ̀sìn wa ni wípé inna salata kanat ala al-mu'minina kitaban mawqutan. Ọlọ́run fa kókó sí ọ̀n fún mùsùlùmí òdodo. Àmọ́ ìṣòro téèyàn máa ní pé téèyàn bá ti jẹ́ Sufi ọ̀pọ̀lọpọ̀ wọn gan àìmọye wọn ní ìkírun wọn lákàsí irun rárá torí pé wọ́n máa ń gbára lé àwọn àsìkárù míì tá máa ń ṣe tọ́lọ́wọ́ àtàlẹ́bí sánà sánà ọ̀bẹ̀ wọn pé ibi táwọn bá dé ilé dùn irun tẹ́mi àwọn ọba tí rò pọ̀ mọ́ra àwọn olè kírun káníwọ̀n máa kírun. Ẹni tí èkírun ẹni tó wá ní nǹkan kan tí ń ṣe ẹ̀dẹ̀ fẹ́ ká gbà ká wá sọ pé wọ́n ní àwọn ò sọ bẹ́ẹ̀ àwọn láwọn ti kó jẹ sẹ́yìn gbà pé wọ́n kó jẹ sẹ́yìn gbà pé kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ sọkúsọ ní public tẹ́ bá fẹ́ ṣe correction ẹ̀ public náà lẹ́ẹ̀tì sí tí ẹ̀ bá sẹ́lọ̀ ní kọ̀rọ̀ yàrá náà ni ó ti túbá torí pé ìwà àtọ́lọ́run lẹ́jọ́ mọ̀ ọ̀ ní sẹ́lọ̀ ní kọ̀rọ̀ yàrá kọ wá jáde ẹ̀rọ mo títán ni o àmọ́ tán Ọlọ́run foríjì mi àṣẹṣe sinátá ni Ọlọ́run foríjì mi ọ̀ encourage àwọn míì láti lè ṣe ni pé táwọn náà bá ṣe tán àwọn náà lè túbá. Àmọ́ ní téèyàn bá sọ especially lágbègbè ẹ̀sìn tí ò lọ bẹ́ẹ̀ táwọn etí tó gbà lọ gbọdọ̀ bábọ̀ kò yẹ ká rí olóríire kan káwá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí gani ìwọ́n láwọn tí kò jẹ́ sì tó ń dìfẹ́ǹdì wọn. Àwọn ọ̀rọ̀ kan bẹ mo kó jẹ nípa kíní kan mẹ́rìndínlógún kíní kan àwọn ọ̀rọ̀ tó bá ti wá jọmọ́ bí ọ̀rọ̀ sí tẹ́lẹ̀ máa lọ́ mọ́ báyìí náà bá mi kó jẹ àkídì sí pé wọ́n rí sọ yìí ó yẹ káwọn gangan lè clear àárín yẹn gangan wípé eléyìí ò sáré yóò di ẹ̀yin náà lọ́wọ́ láti lè ká ní bí péjì tèmi ti rí lẹ́ni tí wọ́n post láti lè fi fún ajánásì yẹn lésì wípé ńgbà tó láwọn èkírun pé ẹ̀rí rẹ̀ rí lóòótọ́ wọn ìkírun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táfà rẹ̀ sọ káwárí fídíò mi tẹ́lómi wà post pé àwọn ti sọ pé àwọn kọ́rọ̀ yìí jẹ́ pé kò rí bẹ́ẹ̀ kò sí fídíò mi ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ẹ̀yìn kan sì ń lò. Àwọn gan lè má ti kọ́rọ̀ yìí jẹ́ lókè ìgbà tó bá jásí pé wọ́n tán bá wà níbi òde kan lónìí tí ìrun bá tó bá wọn tí wọn ò dìde lọ kírun kí wọ́n pa ẹ́ńdì pé ìrun ti tó ẹja lọ kírun téèyàn rí wípé n tó ń ṣe a sì ní wọn kó jẹ ṣèbí sùlùtù táwọ́bà ni kéèyàn jìnà sí téèyàn bá ṣe kéèyàn sí táwọ́bà lé lórí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fẹ́ máa dìfẹ́ǹdì wọn nítorí wípé tó bá jẹ́ pé ọlákàsí ìrun lóòótọ́ àmọ́ tó wá dìfẹ́ǹdì wọn nǹkan kan náà ní tó ń bẹ lábẹ́ kọ́ bá dariwo àbí kọ́ dariwo kò sí kó dariwo ẹni tó bá dariwo mi ariwo àwọn àfáà ti pọ̀ jù ìwọ lọ rí náà ráriwo tó dùn mọ́ ẹni ká máa ṣàwàdà ká máa payín lẹ́rìn sí àdísì eléyìí
lọ pẹ̀lú ọ̀rọ̀ tí mo ti sọ jọra wọn.